الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده سبحانه وتعالى ونؤمن به ونتوكل عليه ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الجزاء. عباد الله، نحن في أيام الحج. يؤدي المسلمون مناسك الحج فيتقدمون من كل حدب وصوب، من أطراف المعمورة بالبر وبالبحر وبالجو، قاصدين الديار المقدسة يطوفوا بالبيت العتيق الذي جعله الله مثابة للناس وأمنا. مشهد ضخم وميدان رحب يعج بالملايين بالملبين لينة في طاعة الله أعداؤهم، خاشية لأوامر الله قلوبهم، تلهج بالذكر والدعاء ألسنتهم، تعطر الجو والتاريخ أنفاسهم، نشيد ثائر وإهتاف صادق وشعار رائع: لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك. مظاهرة متلاطمة الأزواج للعباد الذين زادوا طاعة لله عز وجل، يرجون رحمته ويخافون عذابه، ويحبون لقاءه ويوقنون في عطائه. هناك يلبس الإحرام لباس أبيض لا جيوب فيه يسدو لكفن. يقول الله سبحانه وتعالى: ألم نجعل الأرض مهادا، ألم نجعل الأرض كفاتا، أحياء وأمواتا. وهذا اللباس به الدلالات والعبر ما فيه، فهو أولا يدل على تجرد المؤمن من الدنيا فيمضي حبا بكفن الأموال، حيا بكفن الأموال، الغني والفقير، الوزير والخفير، الكبير والصغير، المرؤوس والرئيس، الحاكم والمحكوم، في مساواة لا يمكن تمييز بينهم. وهذا ما أراده الله في الإسلام. تساوت هناك الرؤوس، وخدعت هناك الأعناق، وخشعت هناك القلوب. كلكم لآدم وآدم من تراب، كما قال رسول الله صلى الله عليه وسلم: فلا يتكبر أحد على أحد، ولا يتعالي أحد على أحد، ولا يغضب أحد على أحد، فيعود الحج متواضعا خافضا جناح الذل من الرحمة لإخوانه المؤمنين. اللهم بارك لنا وبارك لجميع المسلمين. We give thanks to Allah subhanahu wa ta'ala, the Lord of the universe. We beseech Him to shower His blessings upon the noble Prophet Muhammad, his companions, his entire household, and all those who follow the path of rectitude until the day of judgment.
Dear brothers and sisters in Islam, today we shall be examining one of the pillars of Islam, and that is Hajj. In these days, the Muslims will be traveling from all parts of the world, some by sea and some on the road. قاصدين الديار المقدسة. Their destination is the holy land of Islam, wishing to run and walk round and circumambulate round the house of Allah, the house which Allah subhanahu wa ta'ala has made an abode of peace. This time, the Muslims will be answering the call of Allah, which Allah subhanahu wa ta'ala gave through Prophet Ibrahim alayhi salatu wasalam when he said, وَأَذِّن فِي النَّاسِ, call unto men to answer the call of Hajj. This Hajj has some basic activities, some basic actions which a Muslim is expected to embark upon when he goes on Hajj. Today, we shall be examining these actions or these acts or these duties of every pilgrim to the Holy Land. It starts with the first one, and that is Ihram, which every Hajj, that is every pilgrim, is expected to perform at a particular destination known as Miqat. Here, every male Muslim is expected to put on a white clothing, 2 pieces of clothing, white clothing. This dress is a dress like the Yoruba that has no pocket, that resembles the one that the cow puts on its journey out of this existence, out of this life. And that is why Allah subhanahu wa ta'ala says in Surah Al-Musallat, Alam naj'alil abda kifatan ahaya'an wa amwata, that we have made this earth to occupy, we made men to occupy this earth, to live inside this earth, ahaya'an wa amwata. Both the living will live on the earth, and those who are dead will stay in the earth. So therefore, this ihram is a kind of cloth that reminds every living person, every Hajj, that a time will come when we shall answer the call of Allah. Here, by the time we put on this type of dressing, there will be no distinguishing factor between the leg and the leader, between the old and the young, between the president and the citizen, between the rich and the poor, between the knowledgeable one and the ignorant one. Everybody will look equal before Allah subhanahu wa ta'ala, for Allah has created us equal. And that is why Prophet Muhammad sallallahu alayhi wa sallam said, Kullukum min Adam, or Kullukum li Adam. All of you were created from Adam. Wa Adam means Turab, and Adam was created from the Mother Earth. And thereafter, the Muslim who is embarking on pilgrimage, who is performing this act, moves to the next step. And that next step is Talbiyah, chanting the call that I have come to answer the call of Allah by saying,
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. Here, a Muslim continues to chant this Shi'ar al-Iman, the motto of faith, chanting this Nida Rahman, the call from Allah subhanahu wa ta'ala, who has called us to come and answer him by saying Labbaik Allahumma Labbaik. What it connotes is Labbaik, I've answered your call, Ya Raziqul Khaliq, you who provide for every creation. I've answered your call, O Allah, the creator of man. I've answered your call, O Allah, who makes every living thing to exist. I've answered your call, O Allah, who brings death to every living soul. At this point, what is expected is that the ikhlas niyyah, that we purify our intentions and we praise our Creator. The pilgrim has not gone out بشيء من متاع الدنيا, seeking the goods of this world. وإنما خرج قاصدا رضا مولاه. He has gone out on pilgrimage to seek for the pleasure of Allah subhanahu wa ta'ala. At this point, Allah subhanahu wa ta'ala will answer only the call or the acceptance of the call given out by Allah subhanahu wa ta'ala from he who has done so sincerely for the sake of Allah. And at the same time, has done that spending from what Allah subhanahu wa ta'ala has made halal. It was not Prophet Muhammad sallallahu alaihi wasallam alone who chanted this talbiyah. The Prophet before him equally chanted this talbiyah. There was a time in the history of Prophet Muhammad sallallahu alaihi wasallam in Sahih Muslim and Ibn Abbas radiallahu anhuma أن النبي صلى الله عليه وسلم مر في حجه بوادي الأزرق. That at the time, Prophet Muhammad sallallahu alaihi wasallam, when he was performing his Hajj, he passed through a valley, and he asked those who are following him, which valley is this? They told him the name of the valley, and he now said, كأني أنظر إلى موسى عليه الصلاة والسلام هابطا من الثنية له جوار إلى الله تعالى بالتلبية. It is as if I'm seeing Prophet Musa عليه الصلاة والسلام descending from this valley and chanting this similar call, this similar message, labbaik Allahumma labbaik. Then he moved ahead. ثم أتى على ثنية أخرى فقال أي ثنية هذه؟ قالوا ثنية كذا وكذا. قال كأني أنظر إلى يونس ابن متى عليه الصلاة والسلام على ناقة حمراء عليه جبة من صوف وهو يلبي لبيك اللهم لبيك. It is as if I'm seeing Prophet Yunus alayhi salatu wasalam putting on a red cloth and mounting a red horse and with a cloth on him chanting labbaik Allahumma labbaik. Meaning that the Prophet before Prophet Muhammad sallallahu alaihi wasallam equally performed this act, because that is Millat Ibrahim, the path of Prophet Ibrahim alayhi salatu wasalam, and all these are geared towards pronouncing at-tawheed,
the unity of Allah subhanahu wa ta'ala. This signifies that a Muslim is expected to answer the call of Allah إِذَا نُودِيَ إِلَى الصَّلَاةِ. When Allah calls to prayer, a Muslim is expected to answer the call of Allah, no matter what he is doing, no matter the situation. We are expected to answer the call of Allah to prayer. وَيُلَبِّي إِذَا نُودِيَ لِلزَّكَاةِ. And when Allah subhanahu wa ta'ala calls us that we should give zakat out of our wealth, we are expected to say labbaik Allahumma labbaik. I'm answering your call, O Allah. وَيُلَبِّي إِذَا نُودِيَ لِلصَّوْمِ. When it is time for every Muslim in the month of Ramadan to fast, and Allah subhanahu wa ta'ala says, Ya ayyuhalladhina amanu, those of you who believe, كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ. We are expected to answer the call of Allah by fasting in the month of Ramadan. And on every act, when Allah subhanahu wa ta'ala calls unto us, we are expected to answer the call of Allah. A scholar says that إِذَا نُودِيَ لِأَنَّ مَنْ خَانَ حَيَّ عَلَى الصَّلَاةِ. That we are expected to answer the call to Salah, because مَنْ خَانَ حَيَّ عَلَى الصَّلَاةِ خَانَ حَيَّ عَلَى الْجِهَادِ. Whoever is unable to answer the call when it is time for prayer, when you call him to sacrifice the wealth, to sacrifice the soul, to sacrifice time for the cause of Allah, he will never be able to answer that call. The message of Talbiyah to the Muslims is not just putting on the white garment or the white dress and saying labbaik Allahumma labbaik. We are expected to answer the call of Allah whenever He calls on us. And thereafter, a Muslim who is a pilgrim now moves from this. He moves on to Tawaf, Hawl al-Kaaba. He moves around the house of Allah. Ittisal bil-malai al-a'la. Because as he is circumambulating round Kaaba, equally those who are in heaven, the angels are doing so in heaven. So therefore, he is imitating the angels in heaven. تَتُوفُ الْمُؤْمِنُونَ نُفُوسُ الْمُؤْمِنِينَ عَلَى الْأَرْضِ حَوْلَ الْكَعْبَةِ. Equally, Muslims from all over the world, they congregate to circumambulate round Kaaba. Not only their body, not only their legs, وَتَتُوفُ أَرْوَاحُهُمْ مَعَ الْمَلَإِ الْأَعْلَى فِي السَّمَاءِ. As our body, our legs are circumambulating around Kaaba, equally our souls are expected to circumambulate around the teachings of Islam, circumambulate around the injunctions of Allah subhanahu wa ta'ala, that at every point in time we see Allah subhanahu wa ta'ala. This is the message of Tawaf. This is the message of Hajj. With this, we remember Allah subhanahu wa ta'ala always, and we move to Him. Again, from here, we move on to a sign. We move on to sign. After performing the necessary actions in the mosque of Allah subhanahu wa ta'ala, that is Kaaba, around the Kaaba, we now move on to Sa'i, the running between Safa and Marwa. This is an action born out of a history, and that is the history of Hajj, the wife of Prophet
Ibrahim alayhi salatu wassalam. He was moving from Safa and Marwa looking for water to quench the thirst of a little baby and herself. As he was moving up and down looking for water, Allah subhanahu wa ta'ala wants us to emulate what he did then, and this to serve as a lesson for the Muslims. And the lesson here is that you don't get whatever you are looking for except after making effort. If you must get what you are looking for, you must exert effort. You must spend your money. You must spend your time. You must focus your attention to whatever you are doing. And that is one of the major problems with the Muslims, those of us who are Muslims today. We do not want to sacrifice, yet we want to make success in life. We do not want to spend our money, yet we want everything to come our way. Perhaps it is because rather than bringing to the house of Allah, we were trained to take from the house of Allah. Rather than bringing to the house of Allah, we were trained, we were brought up to come to the house of Allah to take. We go to the mosque to eat mustard. When we were very young, everybody would be running to the mosque. Because on Thursdays, when our fathers believe that the dead do visit their families, food will be provided in the mosque. So everybody goes to the mosque to take food. And that is why we expect to take from Islam rather than spend for Islam. Let us listen to the verse of Allah, the verses of the Holy Quran, when Allah was addressing Prophet Maryam, the mother of Prophet Isa, alayhi salatu wassalam, when she was sitting down. What did Allah say? Allah said, وَأُنْزِي إِلَيْكِ وَأُنْزِي إِلَيْكِ بِجِزْءِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكَ رُطَبًا جَنِيًّا. This is a message to Maryam, that you don't sit down, and even though the tree bears fruit, and these fruits are expected to be eaten by man, you still exert effort by shaking the tree. Allah commanded her to shake the tree so that the fruits can fall down. You don't just sit down and expect the fruit to fall down. And that is why in Islam, Prophet Muhammad sallallahu alaihi wasallam could as well sit down expecting miracles. He did not sit down expecting miracles. The teachings of his journey from Mecca to Medina is a lesson for the Muslims. But we do not learn from this. He made Islam. He did everything possible to ensure that the enemies were not able to trace his steps. The normal path to Medina, he did not take the normal path, the normal route. He did not take the normal route. He was a prophet of Allah. He could have as well have said, let's pray to Allah and sit down without doing anything. But today, we Muslims want to sit down, doing nothing, while we expect results to come. So therefore, the message of time running between Safa and Marwa is that we must work to get whatever we are looking for. And then we now call unto Allah to bless whatever effort we have put forward. And therefore, we are expected, the Hajj or the pilgrim
is expected to move on with other activities of Hajj, like standing at Arafah, where you see the rich and the poor. You see people from different parts of the world. Min kulli fajjin amik. They have come from near and far to worship only one God at a particular time. Prophet Muhammad sallallahu alaihi wasallam that said that the day in which Satan becomes the saddest person on earth is the day of Arafah. Because when Allah subhanahu wa ta'ala was creating man, wanted to create Adam, and he said, Inni ja'ilun fil ardi khalifa, the answer from the angels was, Satan inclusive, was, أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ. Are you going to create on earth somebody who is going to cause disorderliness and shed blood on earth? Allah says, Inni a'lam ma la ta'lamun. I know what you do not know. And that day, Allah will now call on the angels. These are my creatures. The ones He said I should not create when I wanted to create them. You can see them now worshiping me, coming from different parts of the world. Not for any other reason, not for commerce, but for the worship of Allah. Therefore, these are the activities. And another message from Allah is in Surah Al-An'am. Surah Al-An'am and even Surah Al-Baqarah. Allah subhanahu wa ta'ala says in Surah Al-An'am, verse 28, Allah says, the essence, one of the importance of pilgrimage to Mecca and Medina is لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ, that they may witness the benefits. Manafi'ah, the benefits accruing to anybody who accepts the teachings of Allah and accepts to be Muslim are these. وَيَذْكُرُ اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَةٍ, and remember the name of Allah on those days that are known. Among these, according to Ibn Abbas, مَنَافِعُ الدُّنْيَا وَالْآخِرَةِ, there are some benefits for us on earth. There are some other benefits in the hereafter. Among those ones, we learn how Hajj, how other pillars of Islam are expected to be performed. When on earth, when you see people praying, when you see the Imam leading the Salah, you know this is how to pray when I come back home. When you see Muslims coming together, you know there should be no arrogance on my part. When you come back home, when you see how people spend in the cause of Allah, you know that whatever you earn, whatever you have acquired does not belong to you alone. That you should give to others who do not have. These are some of the lessons we are expected to learn when we go on pilgrimage. That is for here. In the hereafter, Prophet Muhammad sallallahu alaihi wasallam told us that whoever is able to perform Hajj and perform this Hajj according to the teachings laid down in the Holy Quran, he will return just like he was given birth to without any sin, with no sin. We pray that Allah subhanahu wa ta'ala will make it easy, an easy journey for those who are embarking on Hajj. Those of us who are yet to perform Hajj, may Allah subhanahu wa ta'ala make it easy for us, give us, provide us with all those things that are essential for the performance of Hajj. Allahumma taqabbal minna.
Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. Ada ọpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. A ti tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run láre àti orí ajẹ́jẹ́ tán rẹ̀ tí ó máa bá gbé àti òun àti àwọn ará lera àtàwọn sábẹ́ àti àwọn tí wọ́n bá fi dára tẹ̀lé wọn ti lọ́jọ́ ìkẹyìn. Àti àwọn akúgbùmọ̀ sì ní ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ kọ́lọ́ bá kójọ kójọ bá wa láyé. Jọba wa láyé wa jọba pẹ̀lú ìdùnnú, jọba pẹ̀lú àlàáfíà ara. Àwa dojúkọ ọdún léyà báyìí ìrẹ́ lọ́n jẹ́ kí ọdún náà bá wa láyé. Má jọba àánú sàárè, má jọba lọ́gbà ẹ̀wọ̀n, má jọba lórí rọ́jú jẹ́ rọ́jú mú ọ̀là la ilaha illallah ọ̀là ìsìn méjì rẹ̀ Ọlọ́run. Ǹjẹ́ àgbéyẹ̀wò òun náà ni ọ̀rọ̀ iṣẹ́ hajj tó jẹ́ òpó kan gbòógì nínú iṣẹ́ Islam. Hajj yìí ó ní oríran àwọn nǹkan tí ó kó sínú gẹ́gẹ́ bí òpó tí Ọlọ́run bá gbé kalẹ̀ yìí pé kí a lè kọ́ àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì gẹ́gẹ́ bí mùsùlùmí. Àwọn ẹ̀kọ́ yìí wá pọ̀ ṣùgbọ́n àwọn díẹ̀ nínú ẹ̀. Nínú àwọn ẹ̀kọ́ yìí nígbà tí èèyàn bá ti dàníyàn hajj àbí ó múra láti lọ ṣe hajj tó ti ṣe gbogbo ojúṣe tó yẹ kó ṣe nínú ìmúra tó ní nǹkan ṣe pẹ̀lú kí là á jẹ kí là á mu lọ́hùn, ìmúra tó ní nǹkan ṣe pẹ̀lú bóòlù àárín àwa àtọ́lọ́hùn bá ó ṣe dá, ìmúra tó ní nǹkan ṣe pẹ̀lú kí là á nà, ìmúra tó ní nǹkan ṣe pẹ̀lú ìlera ara wa, ìmúra tó ní nǹkan ṣe pẹ̀lú àwọn ìwé ìrìnnà tá a fi wọbẹ̀. Lẹ́yìn tí a bá ti parí gbogbo àwọn ìmúra yìí, táwa gbé aṣọ ara mi, tá a gbé wọ̀, aṣọ tí ò ní àpò, aṣọ tí a lè ṣe àfiwé aṣọ òkú, á wà á jẹ́ alààyè nínú aṣọ òkú. Oníkálukú wọ aṣọ funfun. Lẹ́yìn tí ń pé labbaika Allahumma labbaik. Ìrẹ̀ Ọlọ́run mo jẹ́ pé rẹ̀. Ìǹtẹ́lẹ̀yìn kọ́ wa. Òun náà ní pé bó ti wù ká pẹ́ tó láyé, á padà fi láyé yìí lẹ̀ ni. Àti pé dọ́gbandọ́gba náà lárí níwájú Ọlọ́run. Olówó yóò wọ aṣọ yẹn, mẹ̀kúnnù ó wọ̀, ọba ó wọ̀, ìjòyè ó wọ̀, aráàlú ó wọ̀, ọmọdé ó wọ̀, àgbàlagbà ó wọ̀. Bí a ṣe wọ aṣọ yẹn láti lọ ṣe hajj, bẹ́ẹ̀ náà là á padà wọ aṣọ yẹn. Ṣùgbọ́n lásìkò yìí àwa kọ́kọ́ ara wa kọ́ là á wọ̀, wọ́n wọ̀ sí wa lọ́rùn ni. Káwa rántí àsìkò tí a wọ aṣọ yẹn. Nínú ẹ̀kọ́ tí wọ́n fẹ́ pé kí àjò kọ́ wa ni. Lẹ́yìn náà, àwọn máa sọ pé labbaika Allahumma labbaik. A máa tò lọ́wọ́ a máa lọ labbaika Allahumma labbaik láti ààyè mìíràn tá a ti gbé aṣọ yìí wọ̀. Wọ́n ní tí eléyìí kọ́ wa gẹ́gẹ́ bí mùsùlùmí. Òun náà ní pé kí àníyàn wọ́n dà, kí a ṣe nǹkan pẹ̀lú Ọlọ́run. Lẹ́yìn náà, òun náà ní pé kèé kúkú wá ṣe ànábì wa Muhammad nìkan. Ẹni ó ṣe léyìí. Gbogbo àwọn ànábì Ọlọ́run tó ṣáájú rẹ̀ náà ni wọ́n ṣe. Ànábì wa Musa alayhi salatu wassalam ó ṣe. Ànábì wa Yunus alayhi salatu wassalam òun náà ṣe. Tí ó jẹ́ pé ànábì wa Muhammad sallallahu alayhi wasallam ó kọ́ alẹ́kọ̀ọ́ yìí nú tí àfa wa Muslim láti orí ahọ́n àfa wa Ibn Abbas kọ́nà bá kójọ kópa níjọ́ ní sí. Wọ́n ní nígbà tí a bá ń sọ pé labbaika Allahumma labbaika yìí, tí a ń sọ pé mo jẹ́ pé rẹ Olúwa, mo jẹ́ pé rẹ Olúwa, wọ́n ní tí ó yẹ kí ó bí sí wa lára gẹ́gẹ́ bí mùsùlùmí, òun náà ní gbogbo ògbà ká jẹ́ pé Ọlọ́run. Ó ń pè wá ká wá kírun, ìpè kan náà nù ká jẹ́ pé Ọlọ́run. Wọ́n pè wá ká wá yọ zàká, ìpè kan náà nù ká jẹ́ pé Ọlọ́run bá ń bẹ. Ó ń ṣe ni ní àánú, ó ṣe ni léèmọ̀ wípé àwọn tí ń yọ ìdá mẹ́wàá ń rí yíyọ, ẹni tí wọ́n ń yọ ìdá kan nínú ogójì ò rí yọ, ẹni tó ń yọ ìdá kan nínú ìdá mẹ́wàá ó ń rí yíyọ, ẹni tó wá fẹ́ yọ ìdá kan nínú ogójì ò rí yọ. Torí pé ìgbàgbọ́ tá a fi ń jẹ́ pé Ọlọ́run sí ń bẹ̀, jẹ́ pé Ọlọ́run lásìkò pé kágbà rẹ̀ bá dé kájẹ́ pé rẹ̀. Àwọn àfá ẹ̀sìn wọ́n ní ẹni tí ò lè jẹ́ pé hayya ala salat nígbà tí ẹni tí ń pèrún sọ wípé àgbótó ẹ wá kírun ẹ wá là, tí ò lè dìde láti lọ jẹ́ pé Ọlọ́run tẹ́ bá pè é kó wá náwó sílànà Ọlọ́run kù ní náà.
kò ní náà torí pé kò ṣe tán in tó kéré jù ń kákìrì fọ́lọ́run kò láwó lọ. ẹ sì rí pé lẹ́yìn àdá mùsùlùmí ó máa látara yí pé ń tá a fi kọ́ra láti pinlẹ̀ nu à máa ń wá sí mọ́ṣáláṣí wá jẹun ni àyè ná sí mọ́ṣáláṣí àyè wá fún mọ́ṣáláṣí à máa wá gbà ní mọ́ṣáláṣí ní gẹ́gẹ́ bí ẹ̀kọ́ àbí ìlànà tí wọ́n fi tọ́ wa dàgbà ní gbogbo ọjọ́ àlàmísì nígbà tá à ń bẹ kékeré wọn á ní òkú fẹ́ wálé wọn wá gbóúnjẹ wá sí mọ́ṣáláṣí ọmọdé tí ò fẹ́ lọ́gán yóò lọ lọ́jọ́ yẹn. àwọn títí bíìsì rèé tọmọ tí wọ́n bá ń lọ sí ilé ìjọsìn wọn ò ní gbà lọ fọ́lọ́run bẹ̀ ó yẹ ká wá yí eléyìí padà ká gbé e ká bí tó yẹ kí a gbé e ká ara ìjẹ́pẹ́ ọlọ́run. lẹ́yìn náà òwúrọ̀ ní ká wá rọ kiri ká ilé ọlọ́run ẹni tó jẹ́ alálàájì yóò rọ kiri ká ilé ọlọ́run. wọ́n ní tí ó béèrè ní pé kí ọkàn wọn wà ní ọ̀dọ̀ ọlọ́run gbogbo gbà torí pé bá a ti ń rọ kiri ká ilé ọlọ́run ní orí ilẹ̀ iná làwọn tí ń bẹ ní sọ́mọ̀ ń rọ kiri ká ilé ọlọ́run bá lókè lọ́hùn. Al-Baytul Ma'mur ilé ọlọ́run tí èyí dá nígbàkigbà tí ànábì wa Muhammad ṣe ìdá rẹ̀ nígbà tó ṣe Isra wal Miraj lọ́sọ́dọ̀ ọlọ́run ó ní 70,000 màláíkà ní rọ kiri ká rẹ̀ lójúmọ́ àwọn tó bá wá lẹ́nu wọn ò ní wá lọ́la mọ́ sálìkì àmọ́ òfin tó tó látara ilé yìí gbogbo àwọn ẹ̀kọ́ yìí òun náà fẹ́ kọ́ wa. bẹ́ẹ̀ náà ni sáà kásásà bá àti márùwà ìgbìyànjú ká gbìyànjú ó fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ obìnrin yìí ti bímọ ọmọ ní bùkátà sómi ìyá ní bùkátà sómi kò wá jókòó kó máa retí kómi ó ṣẹ́ ó wá dìde ó sálọ òkè ó sálọ ìsàlẹ̀ irú rẹ̀ náà ní ìtàn ìyá wa Maryam tó jẹ́ ìyá fún ànábì Isa alayhi salatu wassalam. wọ́n ní lọ́jọ́ náà ọlọ́run sọ fún yìí pé ìrẹ́ Maryam igi ọ̀pọ̀tọ́ tí ń bẹ wájú rẹ̀ yìí gbòó jìgìjìgì kí èso orí rẹ̀ ó lè jábọ̀ kò kàn jókòó kó máa retí késo jábọ̀. a mùsùlùmí a gbọ́dọ̀ máa retí pé kí ìṣìyànú ó pọ̀ ṣẹlẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú a gbọ́dọ̀ sapá ẹ̀kọ́ tí eléyìí ń kọ́ wa nù sábà wo inú ìlú tá a wà àwa la pọ̀ jù ṣùgbọ́n látara yìí pé ìgbìyànjú wa kéré gbogbo ìgbà ni wọ́n ń fi ọwọ́ ọ̀la gbà wá lójú àyàfi ká jẹ́ kí ìgbìyànjú wa ó súnmọ́ pípọ̀ tá a pọ̀ ìyẹn náà ni ó fi gbé wa débi tí a fẹ́ dé torí àsìkò ọjọ́ àràfá ọjọ́ kan ni tó jẹ́ pé gbogbo wa pátá àwọn tó jẹ́ alálàájì tí wọ́n dúró lọ́hùn ọjọ́ tí inú èṣù bàjẹ́ jù lórí ilẹ̀ ìní ọjọ́ àràfá kò sì sí àjọ àtẹ̀yìn bá ṣe lọ́jọ́ náà tí ò ní gbà eléyìí ni àdéhùn ànábì wa Muhammad tábà ṣe Hajj tá a parí tán àwọn táwa jẹ́ alálàájì tá a lọ tán wọ́n ní àkànná wòran ọlọ́ọ̀ni lìyẹ́sì àdùmọ̀náfì àlàhùn afẹ́kẹ́ lọ tẹ̀yí dáa oore ọlọ́run tí ọlọ́run bá fẹ́ kẹ́yìn mùsùlùmí ó bá lò nílé ayé. Ibn Abbas ní oore ilé ayé oore àlìkìyámà nínú oore tá a fẹ́ lọ tẹ̀yí dà ní pé a fẹ́ lọ gbé ìrun wa tá à ń kí ní Nàìjíríà a fẹ́ lọ gbé sí ẹ̀gbẹ́ ìrun táwọn ẹlòmíì ń kí níbòmíì bó ni wọ́n ṣe ń kí ká lè kẹ́kọ̀ọ́ pé bá a ṣe ń kírun yìí ó máa yẹ ká ṣe àtúnṣe rẹ̀. ẹ̀kọ́ ìnáwó tó jẹ́ ọ̀nà ọlọ́run tẹ́ẹ̀rẹ́ lòmíì tí ó kàn pàṣẹ ọjọ́ báyìí tí ó máa ha oúnjẹ lọ́fẹ̀ẹ́. àlùjáde tó ń lé náà làá náà ń lè. a fẹ́ lọ kẹ́kọ̀ọ́ bó o la ti fẹ́ gbélé ayé sílé ayé ó ní ìtumọ̀. lẹ́yìn náà yàtọ̀ sí yẹn àǹfààní tàlìkìyámọ̀ ìbẹ̀ǹbẹ̀ tó ń dóde wá àbẹ̀ ọlọ́run àtòrí ilé ayé àtòrí àlìkìyámọ̀ mọ́tẹ́lá ìjókòó rẹ̀ fún wa májà pàdánù láyé májà pàdánù lálìkìyámọ̀ gbogbo àwọn alálàájì tí wọ́n fẹ́ lọ ìrẹ́lọ́n ṣe ní ọ̀run fún wọn jẹ́ wọn lọ láyọ̀ jẹ́ wọn bọ̀ láyọ̀ gbogbo àtà àti ìlọ́nà májèlá ìṣe ní ọ̀run fún wa àwọn tó ti lọ májè ájì wọn bàjẹ́ àwọn fi àsìkò yìí bẹ ọlọ́run fún àwọn bàbá wa ó bẹ̀rẹ̀ látòkè
àwọn bá tí wọ́n jẹ́ pípì ní iléèwé yìí àti àwọn tí wọ́n ní iléèwé yìí gangan ó bẹ̀rẹ̀ látòrí president débi tí ó dé àti àwọn ọ̀gá wa ní iléèwé yìí àwọn náà ni professor wa Baqi Raji àti gbogbo àwọn tí wọ́n jẹ́ olùkọ́ àti òṣìṣẹ́ níbẹ̀ àtàwọn akẹ́kọ̀ọ́ ìrẹ́ ọlọ́run dáadáa wa má jẹ́ ojú bàjẹ́ láéláé gbogbo ní sẹ́yìn kọ̀ọ̀kan wa ń fẹ́ pàṣẹ láì sílé wa lọ́wọ́ èyí tó ti dá nínú àlámọ̀rí wa má jẹ́ ó bàjẹ́ èyí tí à ń rọkàn lọ́dọ̀ ọlọ́run pàṣẹ láì ṣe fún wa ní ọ̀run la ilaha illallah allahumma taqabbal minna innaka anta as-sami'u ad-du'a wa tub alayna innaka anta at-tawwabur rahim waghfir lana innaka anta al-ghafurur karim rabbana لا تؤاخذنا إن نسينا أخطانا ربنا ولا تحمل علينا إصرا كما حملت على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا انصرنا على القوم الكافرين سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين